Hallelujah, hallelujah, hallelujah. Good evening, thieves. Good evening, plentiful, plenteous me. Ẹ̀rí tí mo ti lọ nínú nǹkan tí mò ń wò. Nǹkan ẹ̀rín ni gbogbo a máa rí lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Nǹkan tó jẹ́ bànújẹ́ kò ní wọlé tọ̀ ẹnì kankan wá. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́, èmi àti yín àrógò lò. Àwọn ọmọ wa wọ́n á rí ògo wọn lò. Àwọn abániláyọ̀ jẹ́ wọn ò ní bayọ̀ wa jẹ́ lórí àwọn ọmọ wa, lórí ẹnikẹ́ni tó bá súnmọ́ wa. Ohun tó mí àti ohun tí ò mí, kí ni nǹkan tí mo tún kọ sẹ́yìn kìíní? Ohun tó mí àti ohun tí ò mí nínú ilé ayé ẹnì kankan wa á gba ìmísí Ọlọ́run Elédùmarè. Mo kí gbogbo wa wípé a kú alẹ́, a kú títún yẹn ṣe síbẹ̀. Okay, mo tiẹ̀ ti wà on live. Okay, it's correct, alright. Mo kí gbogbo wa wípé a kú dédé wòyí. Good evening, everyone. Good evening, good evening, good evening. It's not going to be a long one. But it's going to be deep. Torí what is going on in celestial fold, I don't understand anymore. Bá a ṣe ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka. Pàápàá jùlọ ìdílé Oshoffa tó sọra wọn di the Lord God Almighty. Bàbá yín ni Ọlọ́run pè. Ẹ̀yin nìkan kọ́ dẹ̀ ni bàbá yín nìkan kọ́ dẹ̀ lọ́lọ́run máa kọ́kọ́ pè láti ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣó gbogbo oyè gbogbo abẹ́yìn bàbá yín nìkan kọ́ ni Ọlọ́run máa kọ́kọ́ pè láti ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ní ìdáyìí wá fẹ́ sọ gbogbo èèyàn di ọdẹ tó jẹ́ pé mo wá ní apá ẹyẹlé yín ló fẹ́ máa ké nìkan. It's not good enough. It's a call-in program. If you have anything to say, you are free to call in. You are free to come in. You are free to comment. You can call me, but you can't come in here. I'm not taking anybody to come and speak here. Unless if you want to join me for the whole program, that you are welcome. Where is my other phone? Phone number 3. I don't think it's here. Phone number 3 is here. Phone number 4 there. Because I want to share it to all my... Give for me 1 second. I have to look for my phone number 4. It doesn't matter. I think I left it upstairs. I have number 1, number 2, number 3. But number 4 is not here. So I will not be able to share to that side. But still, it doesn't matter. Good evening, everyone. This program is going to be brief, but straight to the point. Because Olomo mi ni IJO'MIMO Ọlọ́run. I'm a one-woman mopo, one-woman battalion. And I fear nobody, but I respect people. But when I see and I realize that you think you can fool me, then I let you be on your own side. Bami, aside you from this device number 1. Good evening, Daddy Me Martins. My PA. My PA, I'm missing you. Oh, come back. Oh, gbogbo nǹkan tẹ́ lọ settle ní Ìdànrè yẹn náà ti settle tó ẹ máa bọ̀ lé o. I need you badly. I need you badly. I need you badly here. Please come back. Èyí tó mọ your mama náà tó.
fìyà oníyà sílẹ̀ jẹ́ káwọn ọmọ àdúgbò náà kan rí nǹkan mọ̀. You see, the reason why I don't go along very much with people is because I don't tolerate rubbish. I don't tolerate nonsense. I don't think you can fool me or you can push me to do what is not. Whatever that I do is because I want to do it. It's because I know it can save lives. It's because I know it has to do with my ministry. Okay? But what is going on in Celestial Church of Christ, especially in the Oshoffa, the so-called Oshoffa dynasty or whatever you call it, you don't even know what dynasty is. You don't know the meaning of dynasty and you don't know what dynasty stands for. Okay? Nǹkan tó jẹ́ pé tajá tẹran ni wọ́n jọ papọ̀ ẹ̀yin ò lè pè ní dynasty tí yín. Nítòótọ́ bàbá yín ni Ọlọ́run pàdé nínú igbó. Ó dẹ̀ lò as an instrument of reaching out to people. He endowed him. But orúkọ ọjọ́ yẹn ni bàbá yín kọ́ ló ti jáde. Orúkọ tíjọ yìí máa jẹ́ ẹni bàbá yín kọ́. Àìmọye orin tí kò jẹ́ pé bàbá yín ló ti jáde. You can't continue like this. Ẹ lè wá di alápatà sí wa lọ́rùn. That is impossible. Torí tẹ́ bá rò wípé ẹ ṣe ògùn àṣegbé àgbà ọ̀nà ṣe ń pè ẹjọ́ ìyá mi ní Yorùbá yẹn. Ẹjọ́ bá mi ṣí àìkíní ìdánù kó tàbí búburú. Ẹ má kàn máa wò lásán. Mo ti rí ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ń bá mi wò, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ti rí ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ tẹ́ ń wò program yìí. But ẹ bá mi ṣí àì kó délé kó dóko. Ṣé rí ìwà ìbàjẹ́ tó fẹ́ di ẹwà sí yín lára. Àwọn kan Ọlọ́run máa gbé dìde láti ṣe kíni, láti sọ pé stop it, stop ṣe bẹ́ẹ̀, stop sọ bẹ́ẹ̀. What you read before you, Jare. Thanks a lot. I appreciate. Thank you for your support. Ara mi kọ́ ni mo fi ń ṣiṣẹ́ o. Ìmọ̀tara mi kọ́ ni mo fi ń ṣe. Bá pé nípa ìmọ̀tara mi ni ẹ ti pa mí dànù. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun ò ní fi ẹ̀mí mi lé ẹnikẹ́ni lọ́wọ́. Bí Ọlọ́run ṣe sọ fún Sátánì níjọ́sí. Ó ní gbogbo àrà tó bá wùn ni kó fi Jóòbù dá. Ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ òun ò fi lé lọ́wọ́. Ara rẹ̀ lọ́lọ́run fi mí dá o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tiraka tẹ́ ń tiraka tẹ́ ń tiraka. Àánú ọ̀pọ̀ nínú yín ló ṣe mí. Mo kí gbogbo wa wípé a káàbọ̀ sórí ètò yìí. You see, in this celestial fold, a máa ń sọ pé ìjọ ìfẹ́ ni, ìjọ kinní kan ni, apó tó máa pòrò kinní kan fúnra gbọ̀n. Irọ́ ti pọ̀ jù, irọ́ ló bá dé. Irọ́ ó ti pọ̀ jù. Irọ́ ló bá dé. Ìwà bí yín yìí kò dẹ̀ lè fi yín sílẹ̀. Ṣùgbọ́n tẹ́yin bá sọ pé ẹ̀yin ò fẹ́ fi ìwà bí sílẹ̀. Tíbi bá wá fi yín sílẹ̀ ńkọ́. Torí pé àṣírí olubi ò ní bò láéláé. Nǹkan tí mo fẹ́ ṣe yìí kò sẹ́ni tí mi ò lè ṣe fún. Tosho Matthew. Kí ló ń ṣẹlẹ̀? Mo ti sọ kíní. Jésù Olúwa wa Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run ọba Elédùmarè mo lọ nínú ọ̀rọ̀ ẹ jẹ́wọ́ agbára ẹ gbé mi palẹ̀ kó tún mi mọ́ èmi sí ọ̀nà látòkè sí òníwà kó gbé wọ̀ mí ẹnikẹ́ni tó bá ń sa àìsàkúsà lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ oníṣègùn lọ́dọ̀ onífá lọ́dọ̀ adáhùn ṣe lọ́dọ̀ wòlíì lọ́dọ̀ àfà gbogbo wọn pátápátá Olúwa Ọlọ́run ọba Elédùmarè jẹ́ kí iná ọ̀run kó là sí wọn láàrin kó tú wọn ká kán lọ sódò láì pọnmi àṣẹ ọ̀run ògún kò yí padà
Jésù àpáta ìgbàlà wa. Àmín. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní rere, etí inú yín kó là, kí tòde yín kó má jí, ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ kò ní sọ pé ọ̀nà báwo lẹ ṣe máa gbégbà ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ẹni bá ní kẹ́ kú aṣíwájú yín kú. Ẹni bá ní kẹ́ má lọ, tẹ́ bá dé ẹni bá wọn lé ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Now, jẹ́jẹ́ wa èní dẹ̀kọ́ ló ti ń ṣẹlẹ̀ ní kí náà ti ń pè é ní Kétu. Kò sí kí èèyàn méjì mẹ́ta kó má disappear, a máa rò pé bóyá wọ́n lọ sí another parish ni. Àwọn tó bá dẹ̀ kú, nǹkan tó pa wọn àkì gbọ́, nǹkan tó bá pa wọn àkì mọ̀. A kàn máa dédé gbọ́ ṣá, wọ́n kàn kú pí, wọ́n kàn kú pí, wọ́n kàn kú pí, kí ló dé? Jẹ́ n bọ́ glasses ojú mi, mo fẹ́ ojú lọ́rọ̀ wà. Mi ò nírun ojú o. Ìpele tí mo ṣe yìí, èmi náà fi ń ṣakọ̀ mọ́ fákọ̀ gbé ni. Mi ò nírun ojú. Ṣẹ̀dọ̀ pàwọn tábà nírun ojú bẹ́ẹ̀ yẹn máa ń burú. Mi ò nírun ojú. It really saddens my heart that this thing happen every year. I've been overlooking it. But ní last year bí báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí yẹn. Bí ó jẹ́ ní méjì, bí ó jẹ́ ní mẹ́ta. Pàápàá jùlọ ní Kétu yẹn. Gbogbo yín ẹ̀kọ́ jọ wà ní kò sí ìfẹ́ kankan lára yín tó bá pé fẹ́ wà lára yín, ẹ mọ̀ pé àwọn ọmọbìnrin tí wọ́n disappear nínú church tẹ́ máa rò kó wọ́n lọ sí parish ibòmíì ni. Ẹ̀yin ò ṣe ń wádìí wọn. Tó bá dẹ̀ sọ fún wọn pé ó mà dẹ̀ kú, ó parí náà ni ẹ ní sọ. Bẹ́ẹ̀ tí ẹ sọ fún olùṣọ́yìn gan ò ní gbé jáde. Àwọn ọmọ parish yìí wọ́n gbọ́dọ̀ sọ jáde síta. Ṣùgbọ́n ní ìta àjọ wa èmi pẹ̀lú yín àti jọ glue together. Good evening everyone, gbogbo ara mi pátápátá láti inú òkè títí dé sàlẹ̀ ni mo fi kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má wọlé lásán, ẹ má bá mi share, ẹ bá mi tag, ẹ bá mi pèyàn wọlé. Kò ní pẹ́, kò ní jìnnà. Ṣùgbọ́n àṣírí olubi kò ní bò, àṣírí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ máa tú síta torí pé bẹ́ẹ̀ náà ló sọ pé kí a má fi àyè gba olubi kankan nínú ilé ayé wa, ká má fi àyè gba olubi. Tí ọ̀tá bá pa ẹ́, tó bá nítorí pé thou shall not kill. Ṣùgbọ́n tó bá fàyè sílẹ̀ tọ́ta bá pa ìwọ ló jẹ̀bi ikú dànù. Hallelujah. Welcome to tonight's Sunday service. Ẹ má jẹ́ kí n kó rọ́ṣìn bolẹ̀. I'm your host, Oluwatoyin Darlington. Tí gbogbo yín tẹ́ mọ̀ sí Olomo plenty. Lady evangelist that has no frontier. One woman battalion. Today is the 22nd of December 2024 and the time here is 9:17 Central European Time. Hallelujah. Season greetings to each and every one of you. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe. Mo gbogbo ara wa lọ́kàn balẹ̀ kọ́ bó ṣe ń jó mi lẹ́mìí tí bá torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe mo determine nǹkan kan nínú kitchen mi yẹn tí mo fẹ́ lọ súre. Èmi àti appointment so mo fẹ́ tètè parí program ìwà pàpà kẹ́ lọ shop plate oúnjẹ mi. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe lórúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. A ní fìbànújẹ́ ṣe. Ẹlẹ́rù burúkú ní sọ sẹ́ńkù lé wa. I'm beautiful tonight, eh? Wow. Tí mo dẹ̀ rò pé bóyá nú bí mi ṣá ojú mi dẹ̀ ṣe fine. I'm fine. I'm beautiful. Evening, my darling. Daddy mi Akande James sister mi ni. Màámi ẹ kálẹ́. Ẹ kú dédé wò gbogbo yín pátápátá ni mo kí ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ẹ máa bọ̀, ẹ máa wọlé bọ̀ ní orí ètò wa, ètò yín, ètò mi. Wọ́n ní sanitizing tí mò ń lò, wọ́n ní ó ń fa wọ́n ní the word sanitizing Celestial Church. Wọ́n ní ó ń fa gìrìgìrì sáwọn kan ní ó máa ń vibrate tó bá ti rí Olomo plenty sanitizing Celestial Church of Christ. I was told that it's a harsh word. Now I've taken it back to the Bible passage. One of the Bible, the Bible, Bíbélì, Revelations. Àbí àṣà pè ní bákan, nǹkan tó ṣà ń lọ, bá ní ká má pè bákan, àṣà pè bákan. Sanitizing Celestial Church of Christ from pastor's office. Down to all the Oshoffas that claim that the
Celestial Church of Christ is their own heritage. Heritage gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Celestial. Tẹ́ bá fẹ́ inherit anything, ẹ lọ sílé bàbá yín. Gbogbo àwọn parishes gbogbo tẹ́ ń kọ orúkọ yín lẹ fi ń kọ. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn lẹ ti dà sí ogo tẹ́ ti lọ gba parishes wọn lọ́wọ́ wọn. Nítorí pọ́kọ tèmi ò ní parish. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ìṣòwò àṣedànù. Ṣé ohun tábà máa wí ni? Wọ́n wá bá mi sin ọkọ wọn ní kí n mówó tán wá fi sìnkú wá. Irọ́, òótọ́. Ó ń jọ bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀. Láti ọjọ́ tí mo ti sọ̀rọ̀ kò sí kankan nínú ọmọ Oshoffa tó sọ̀rọ̀ nípa ẹ̀ títí di mo ṣe sọ yìí. How many years now? Okay. Wọ́n ní bóyá rọ́ làwọn yẹn ń pa pé pastor rọ wọn. Nígbà tẹ́mi fi orúkọ pastor tí mo sọ pé orúkọ pastor ni wọ́n dá. Àjàlá ìwọ ò lè kọ lẹ́tà sí mi pé báyìí o báyìí ni pastor sọ o ẹ jẹ́ ẹ rò pé bóyá èmi kàn sọ̀rọ̀ dànù ọ̀rọ̀ tí mo á sọ̀rọ̀ lèmi tí kì í sọ̀rọ̀ dànù torí bàbá mi ló fi ọ̀rọ̀ sí mi lẹ́nu pé kì í máa sọ. Pàṣọ ìyálé ó wà lókè àjà fúnyàwó níbi tó ti ń sanra sí. You think you guys you are untouchable? I tell you, you lie. I don't hate anybody, but that evil that dwells in each and every one of you's hearts must be killed. Oh yes, by the power invested on me. From my head to toe. Ọ̀rọ̀ Ọlọ́run jáde lẹ́nu mi àṣẹ tẹ̀lé. The evil that you people derive sin, you will use it to destroy yourself, not anybody anymore in Celestial fold. Ẹ̀yin ọmọ Oshoffa ni mò ń bá wí o. Ẹ̀yin ọmọ burúkú tó wà nínú ọmọ Oshoffa, ẹ̀yin ni mò ń bá wí. Ẹ wá gbé kíní burúkú kan wá bá mi. Ẹ ní cyberbullying. Bóyá lẹ mọ̀. Tí téèyàn kan bá sọ̀rọ̀ kan lórí media, ẹ máa take ẹ to court. Ó yá, ẹ wá send, ẹ wá ṣàfù mi níwèé níbi tí mò ń gbé. Baby, you don't even know me. Ẹ kàn gbọ́hùn mi ni. Ẹni tí ò mọ ba ló fi ọba ṣeré. Ẹni kẹ́mi caution ẹnu mi wá lọ lo photo ẹnìkan. Wọ́n ní kí yẹn máa fi sọ pé ẹni tó bá ṣe program tó bá bully yàn, ó ṣe kinní kan, ó ṣe kinní kan, is liable to punishment. I want you to serve me a letter. Kẹ́ gbé ẹjọ́ yẹn wá bá mi níbí báyìí. The Hague la máa gbé lọ. Tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ, tó bá jẹ́ pé tòótọ́ ni àbí tòótọ́ kò sí program kan tí mo ṣe tí mi ò ní document ẹ̀ lọ́wọ́. Kò sí program ẹyọ kan ṣo báyìí tí mo ṣe tí mi ò ní document ẹ̀ lọ́wọ́ from A to Z. Ẹ̀yin náà wá kó tí ń jáde tẹ́ fẹ́ fi gbé mi lọ sí court. Tí mo bá dẹ̀ tẹ̀lé Nàìjíríà, ibi gbogbo nílé ọ̀wọ̀ fọmọ Ọlọ́run torí pé kíni. Nítorí kíní àti kíní. Ẹ bá mi share program yìí. Now, ẹni ọmọkùnrin yìí má fòyà. Torí ẹ kọ orúkọ ẹ lọ gbogbo ẹ papọ̀. Ó ti wá yé mi, media man mi ti jẹ́ kí n mọ nǹkan tẹ́ ẹ kọ. Kì í ṣe pé gbogbo ẹ̀bẹ̀ ṣe kọ́ pọ̀ yẹn ni. Orúkọ ọmọkùnrin yẹn ni má fòyà. Olúwa ràn mí lọ́wọ́. Tosho lórúkọ bàbá ẹ̀. Torí Tosho àti Oshoffa yẹn ẹ kọ́ papọ̀ ni. Tosho Oshoffa. Ẹ̀yin lẹ adopt ẹ̀. Tosho ìwọ ló adopt ọmọ yìí as a son. Ó dẹ̀ lọ́mọ tiẹ̀, ó ní àwọn ọmọ tiẹ̀. Ó adopt ẹ̀. Òun ló dúró fún ẹ níbi bodyguard. Anywhere you go, he's there. Mo ti rí àwọn fọ́tò kan nínú ilé kan tó dọ́wọ́ mi. Tí ọmọ yìí tí wà àti ẹ̀tẹ́jọ wà ń bẹ̀. Mi ò ní ṣe program tí mi ò ní lè prove. Nítorí ẹ̀yin wèrè yìí ni. Torí you don't know what you can use to pin anybody down. Gbogbo àwọn tí wọ́n rò pé wọ́n mọ̀ ní Nàìjíríà yẹn, bóyá ló mọ̀.
àwọn ẹni tẹ́ lọ ní pé kó lọ kọ kíní ẹni tó bá sọ̀rọ̀ lórí kíní tó bá sọ̀rọ̀ dárúkọ èèyàn tó bá búyàn tó bá ṣe kíní kan is a cyberbully. I'm not cyberbullying anybody, but you are spiritually bullying, physically bullying, and killing people's morals. You are killing people's morals. You are killing them spiritually, mentally. You turn them to gugus. Mo ń retí lẹ́tà yín, ẹ wá serve mi ẹjọ́ torí Ọlọ́run. Ẹ serve mi ní lẹ́tà yín. Diaspora ni mo wà. Ọmọ onílùú ni mí. Ẹ serve mi ní lẹ́tà yín. Èmi á wá gbé yín lọ sí international court ní The Hague. Èmi á gbé yín lọ sí international court. Orí yín tí ò pé yẹn, ó máa pé. Ẹni ọmọ ṣubú, according to the story, ẹ ló ṣubú ní bathroom. Béèyàn ṣe máa ṣubú ní bathroom Nàìjíríà tó jẹ́ pé ilẹ̀ ńlẹ̀ ni. Bathroom Nàìjíríà wọn ò kì í pọ́n kègún bíi ti diaspora. Àwọn tó bá gbọ́ wọ́n pọ́n kègún bathroom ní Nàìjíríà, àwọn olówó tó ti rí owó jí tí wọ́n ṣe jacuzzi nǹkan kan sínú ilé wọn ni. But normal ilé ní Nàìjíríà, toilet àti bathroom mo máa jọ wà ní. Tí àyè bá wà, bathroom yẹn máa fẹ̀. Á jìnà sí ibi tí pọ́tì wà. Pọ́tì níbi tí èèyàn máa jókòó tó máa defecate sí. Ibi tí èèyàn ti máa wẹ̀ á wà lọ́tọ̀. Ẹni tó àwọn tó lówó wọ́n á fi rail sí láti ṣe partition. Ẹ̀yin tó jẹ́ pé kíní bẹ́ẹ̀ tí ń wẹ̀ ni omi wọn máa dà sórí bathroom lórí pọ́tì. So bẹ́ẹ̀ ni yìí ṣe wá ṣubú. Mi ìrírú omi gbígbóná tó lè fi wẹ̀ tó máa intoxicate ẹ̀ tó fi máa yí ṣubú. Àfi tó bá jẹ́ pé wọ́n pè jáde nínú bathroom yẹn nípe ìjayà ni a lè sọ pé ó yí ṣubú, ó forí gbá nǹkan. Ṣùgbọ́n kó forí gbá débi pé orí ẹ̀ fọ́ débi tó orí yẹn máa fi need operation. Gbogbo wa la mọ̀ ká fẹ́ràn sẹ́nu káwà tí o. Mo dẹ̀ ń sọ mò ń tẹnu mọ́. Àgbọ̀n kankan lórí ọmọ yìí láti jọ yìí. Ẹ need the extra 7 million. Kan bàbá yín dá sí. Tẹ́ máa fi ṣe surgery fún ọmọ yẹn. Tosho mo jáde. Mo ní ìwọ alone as father figure. Tó bá ṣe báyìí. Ẹsẹ̀kẹsẹ̀ báyìí. Tó bá ṣe báyìí sí wọn tó bá ti fún ẹ ní code kíní wọn, ó máa send owó yẹn nítorí pé gbogbo ohun tó pa lọ́dún yìí. Ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. Ẹ̀mí ẹni yìí ṣe pàtàkì, ó ṣe kótó. Ṣùgbọ́n àti ìwà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yìí ni títí di bá ṣe sọ̀rọ̀ yìí. Nígbà tó máa tọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta ní on the 7th of December. Prerogative bẹ́ẹ̀ ṣe máa ń ṣe torí site méjì ni wọ́n ní. Mo ṣe detect ẹ ní pé site méjì ni wọ́n ní tó ti máa lọ post àwọn nǹkan sí. Ẹ bá mi share kíní ìdánù. Ohun tó ṣẹlẹ̀ sí ṣe léwúrẹ́ náà máa ń sọ ni ó lè padà ṣẹlẹ̀ sí lẹ́dí àbí lẹ́dí yẹn ló ṣe nǹkan burúkú ṣáà ní ṣẹlẹ̀ sí wa ṣá. Kóníkálùkù àti romẹ́sẹ̀ ò le ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kétúmbẹ̀ yẹn. Orí time bomb ni gbogbo yín wà, gbogbo ẹnu ni mo fi sọ. Oh yes. Morika nínú Celestial Prerogative December 7th 2024, which read thus: Pastor Tosho and others rescue Mafoya. Ele rescue àrí photo. Ele rescue àrí nínú hospital tó wà gbé jáde. Ele ní fẹ́ gbé condition sí media ní irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
Oríyọmí Hamzat nìyẹn níbi tó ti lọ bá wọn ṣe kíní kíná tí ń pè give out tó lọ bá wọn ṣe wọ́n gbé sórí stretcher àrí. Ìbùkún Emmanuel nígbà tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àrí. So kí ló dé tá lè rí fọ́tò ọmọkùnrin yìí àdẹ̀gbọ́n kankan nípa ẹ̀ gbogbo ẹ̀ kàn dá wẹ́lò ju nǹkan tẹ́ kàn post láti December 7th today is 22. Abiyamọ ni mí abiyamọ tòótọ́ tí ọmọ jáde láti ìtàn mi tí mo gbé wọn sínú mi tí mo dẹ̀ fún wọn ní ọyàn mi mo ti dẹ̀ mo dẹ̀ mo bára ṣe ròyàn sí torí akẹ́yìn jẹ yóò mọ̀ pé ìdí rẹ̀ díẹ̀. It reads, members of the church, including the pastor, reverend, tá ní pastor, tá ní reverend, tá ní kankan, ní guardian, oníkálùkù lọ on free motion ni. Sherry, ẹ jẹ́ kọ́kọ́ parí eléyìí. Mo ń padà bọ̀ láàárọ̀ ọ̀la. Lálẹ́ ọ̀la àbí rádà, lálẹ́ àbí nírọ̀lẹ́, lágbára Jésù mo ń padà bọ̀. Sherry, tá máa fi ṣe, in fact gan, New Year's Eve gan, mo máa ṣe program fún yín. Mo sọ fún àwọn ọmọ mi pé kán má wulẹ̀ bọ́dà a ṣe ní New Year's Eve ilé akún ṣọṣọ so ẹ lè má rí mi ní táìmù yẹn kì í ṣe tikú kì í ṣe tààrùn mo ti fáwọn fámìlì mi ṣùgbọ́n láti lè títí di 31st àjọ máa fọwọ́ máa mọ́ ni. It will not continue gbogbo nonsense yìí kò ní continue wọ 2025. It reads, members of the church including their reverend pastor EMF Oshoffa has swiftly responded to the unfortunate incident that befell superior senior leader Mafoya in his private residence. Wọ́n jẹ́ ká mọ̀ pé private residence yẹn ni wọ́n lè jẹ́ ká mọ̀ yẹn ṣé private residence yẹn gangan ni kí ni yẹn ti ṣẹlẹ̀ ní tòótọ́ talent tó pè yín nígbà tó ṣẹlẹ̀ ṣé ìyàwó ẹ̀ ló pè yín ni kí ló dé tá rí ìyàwó ẹ̀ lórí media ṣọmọ ẹ̀ ló pè yín ni kí ló dé tá rí fọ́tò kankan kò sí write up nothing ṣé truly inú residence ẹ̀ ni kí ni yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ o ó lákìtàn kan ni mo ti ń kó bọ̀ o bó ṣe ṣọ́ọ̀tì tó nìyẹn o the distressing situation resulted in severe injuries. Ó ṣubú, ó dẹ̀ ní injuries. Ó injure rẹpẹtẹ tó pọ̀. Ẹ jọ̀ọ́ mi ò lọ sílé ìwé o. Mi ò kàwé o, but mo mọ̀ yàtọ̀ nínú wọ́n fi apá dá fi ẹsẹ̀ dá fi orí kán fi ìbàdí kán. Ìyẹn ti di ó pọ̀ ju ó forí gbá. Then severe injuries that necessitated immediate medical attention from healthcare professionals. Ẹ jọ̀ọ́, healthcare professionals. Bọ̀dá mi ọmọ Anambra, healthcare professional náà lòun náà tó bá ti ṣí pharmacy. Kò sí nǹkan tí kò lè treat nínú pharmacy. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kẹ́ni kankan máa fi nǹkan kan tọ̀ wá jẹ. Ṣé rí, this rubbish is too much. It's too much, it's 3 much, it's 10 much. Sọ pé hospital. Àwa tẹ́ ń bá sọ̀rọ̀ orí wa pé Àjàlá èmi pẹ̀lú ẹ̀ máa wá a ní ọ̀rọ̀ tá máa sọ. I know you watch my program 24/7 and I appreciate you for that. And I see the work you are doing. Yeah. I noticed the work you are doing. I noticed it in your recent write-ups. My word for word, you are quoting it. That means you watch me, you watch my program 24/7. Èmi gan fúnra mi bí tí àyà kò mi dé bí mo ṣe ń ṣe lórí kíní tí mo bá ti gbé lọ sórí YouTube, màá tún copy it directly. Kí tó ṣe program, I always send it to you directly. Though a kì í sọ̀rọ̀, a kì í exchange ọ̀rọ̀, ṣùgbọ́n àwọn kan tájọ fi exchange ni because kò fẹ́ kí n ká ọ̀rọ̀ mọ́ òun lẹ́nu. Because he knows me to be a very, very intelligent lady.
kó tó gbé nǹkan síbòmí àti kọ́kọ́ jù sí mi mo kàn lè pòṣé àbí kí sọ̀rọ̀ burúkú síbẹ̀ òun náà wà lọ tún rí kọ́. He's doing a good job. Torí kò fẹ́ kí n drag òun wọnú mọ́ọ̀dù yìí torí wọn pé tí bá gbé fáìlì wọn jáde tòun rán mọ́ọ̀gì ní Nàìjíríà nìyẹn. Keep it up. But eléyìí tẹ́ ẹ kọ yìí, medical attention from healthcare professionals. You did not mention hospital or doctors. You just say healthcare professionals. Lè fi òyìnbó mo tọ̀tọ̀ mi ò kàwé ṣùgbọ́n lè fi òyìnbó lè fi rán mi mọ́gi. Healthcare professionals in what area? Tẹ́ sọ pé ẹ need the donation 7 million. Fún? Ẹ ló forí gbá. Sórí tó fi gbá yẹn náà ló wá di injuries. Èyí tẹ́ gbóyìnbó jù mí lọ sí fásitì. Ẹ bá mi yọ ìyàtọ̀ láàrin injury and injuries. Doctor and healthcare professionals. Healthcare professionals can be a nurse, àdúgbò, doctor, àdúgbò, pharmacist. Because gbogbo àwọn kéèyàn tó di pharmacist ó kàwé orí ẹ̀ kú dànù, ó mọ àwọn oògùn, ó lè po oògùn pọ̀ nínú ilé under the law, not just àwọn ẹbí mi lálàmbra long tó máa pò pọ̀. The severe injuries necessitated immediate medical attention from health care professionals. Àwọn wo lẹ fẹ́ máa lo òyìnbó wèrè fún? Where is that boy? Where is that young man? Where is that handsome, tall lad? He still has so much in front of him. Beautiful lives to live. But ó ti darapọ̀ mọ́ ẹ̀yin tẹ́ gẹ́ kírin àjò ayé kó yọké. Where is that guy? Mo gbé jáde one idiot. One òpònú afọ́fúngbẹ́mu. Ó wá comment ní abẹ́ nǹkan tí mo sọ pé tẹ́ bá mọ nǹkan tẹ́ máa sọ lórí program tí lórí nǹkan tí mo bá post ẹ máa gbẹnu ẹ máa mèṣọ́nugi tí bá post nǹkan tẹ́ bá mọ nǹkan tó yẹ kẹ́ sọ ẹ kàn tí ẹ gbẹnu yín sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yé ẹ kàn tí ẹ gbẹnu yín sọ̀rọ̀ torí ńgbà tẹ́niyẹ tó sọ̀sọ̀kúsọ mo dá lóhùn ó wá bú bàbá mi mo dẹ̀ dá padà fún mo kọ́kọ́ lọ wò mo rí pé àgbàlagbà ní ṣùgbọ́n àgbàlagbà torí ẹ̀ ò pé ni ìjú ẹ ṣé o ẹ̀yin tẹ́ lọ sí fásitì yà mọ̀ pé mi ò lọ sí fásitì mo kàn ní pé kẹ́kàn bá mi fojú àgbà wò ni kẹ́kàn bá mi ṣàlàyé ni ìyàtọ̀ láàrin injury and injuries. tó tọ́ wá pé èèyàn suffer injury ìṣáìdà kó forí gbá nǹkan àbí kó fẹsẹ̀ ṣèṣe tó bá ti di pé ó fẹsẹ̀ ṣèṣe ó ń fìbàdí kan tó máa wá necessitate 7 million. Allez. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá ti rí mi tí mo bá ti post nǹkan kan tó bá ti lè ní ṣe pẹ̀lú ọmọ Oshoffa tó bá ti lè ní ṣe pẹ̀lú orúkọ ọmọ Oshoffa ẹ máa bọ́ síta ẹ máa bẹ̀rẹ̀ sí sunkún. Kọ́mẹ̀ntì bàbá yẹn dà kọ́mẹ̀ntì inú fọ́rùmù kan ni kọ́mẹ̀ntì yẹn ti wá ìyá.
ó bú mi èmi náà dẹ̀ bú mo kọ́kọ́ lọ wò pé ṣọmọdé lẹni tó sọ̀rọ̀ yìí kí n lè mọ nǹkan tí mo máa sọ sí ṣùgbọ́n gbà tí mo rí pé àgbàlagbà ni tí ọpọlọ wọn tó ti yòrò àwọn oníjẹkújẹ ló ń sọ fún mi pé kí ni nǹkan tí ṣe máfòyà lórúkọ ọmọ yẹn ń jẹ́ ni orúkọ tọmọ tí mo kọ yẹn ń jẹ́ ni àbí máàkì nìkan ibi tó kọ́kọ́ sì bẹ̀rẹ̀ kọ́mẹ̀ntì orí burúkú ẹ̀ nìyẹn mi rántí ibi tí nínú ara àwọn ibi tí mo ṣí àkíní yẹn sí ni oh my days I should have crop it out. Talita Kumi, God bless you. It's been a long time, sir. Ṣé ráyé ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo bá post nǹkan tó bá dilẹ̀ lórúkọ Oshoffa nú báyìí ẹ̀yin olórí burúkú olóṣìtẹ́jọ́ ń jẹ lábẹ́ ẹ̀ máa jáde wá ẹ̀ máa wá sọ̀sọ̀kúsọ. Mo ti ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé ẹ̀yin abiyamọ ẹ fà àwọn ọmọ yín létí mọ́ra lọ́dún yìí. Torí mo sọ fún yín pé last year around this time no since October àbí November last year mo ṣèkéde títí mo ní year 2024 ìkọlọmọ kìlọ̀ fọmọ ẹ̀ kan yé wá máa forí gbèpè lórí kíní mi wọ́n reduce a lot which I really appreciate. Ọlọ́run á bá mi wo àwọn ọmọ yín Ọlọ́run á bá mi dá wọn sí Ọlọ́run á jẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu nítorí pé àwọn ọmọ ṣẹlẹ̀ wọ́n máa ń fi orí gbé èpè tí wọ́n mọ̀ wọ́n máa ń forí gbé ègún tí wọ́n mọ̀ àwọn ten ṣódà yìí ten sọ pé ẹ̀ẹ́dì ayọ̀ this is ayọ̀ that they don't even know you tó bá kú okú dànù ni tó bá lọ support wọn níbi tó ti ń sọ̀rọ̀ wọn tó bá forí gbé kó forí gbé dànù ni torí wọn ò mọ̀ ẹ forí mẹ́yìn ibi tí ìyá yín tó gbé yín sí ẹ fi orí mọ́ ẹ̀yìn ìyá yín long time sir. Thank you sir. Kí ló wá dé tí mi ò gbúrò yín mọ́ ṣé mo ṣẹ̀ ni ẹ dáríjì ọmọ o ọmọdé kì í mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ o. Màá fẹ́ kí ẹ bá mi double ẹ̀ ní 2025 2025 is going to be ojúpọ́n kókó má fọ́ ọ̀rọ̀ gbọmọ jìgì sọmọnà àtẹ̀yìn àgbàlagbà oníjẹkújẹ tẹ́ ń sọ́pọ̀tì rubbish tí àwọn ọmọ Oshoffa tí wọ́n ń ṣe tẹ́ ń sọ́pọ̀tì bó ṣe ń cut short life èèyàn bó ṣe ń destroy life èèyàn morally physically financially and spiritually ìyẹn ò tiẹ̀ ṣe sọ ìyẹn ò ṣe sọ. We want to know where this guy is. I personally want to know where his whereabouts. Torí àìmọye àwọn tó kú ní Kétu ńbẹ̀ yẹn. Tó jẹ́ pé ẹ máa ń daṣọ bò mọ́lẹ̀ ni. Ojú Olúwa ń wo iṣẹ́ rẹ̀, àwọn áńgẹ́lì mímọ́ ń kọ wọ́n. Ìbá ṣe rere tàbí bí èrè iṣẹ́ mi ni kémi ó gbà nínú ìjọ mímọ́. Ìwà ta ni máa mú mi. You can't be running people's lives the way you like it because they are member of your parish. And Tosho, bí ògo tí ń jẹ́ ti Jésù Kristi. Bí Olúwa tí ń bẹ tí ọ̀rọ̀ rẹ̀ kò sì yẹ̀ rí, you are going to leave that Ketu because Ketu does not belong to your Oshoffa family. Owó aláta, owó elépo, owó oníyọ̀ ni wọ́n fi rán. Renovation tí wọ́n ṣe níbẹ̀ yẹn, apart from pé ẹ sọ pé kọ́dáwó, cousin tèmi ó níye tó gbé sílẹ̀. Reverend Mother Esther Ajayi, yes, she's my cousin, and I've been saying it. Ó níye tó gbélẹ̀ tí mo sọ nígbà yẹn tí mo ní ojú òtì yín. Ó lè ra owó tó gbé sílẹ̀ yóò kì í dẹ̀ ṣe pé owó yẹpẹrẹ ló gbé sílẹ̀. Owó tó yín fi ṣe renovation tó gbé sílẹ̀. Lẹ́yìn ìgbà yẹn tó lọ bẹ̀rẹ̀ sí ní gba owó lọ́tún lẹ bẹ̀rẹ̀ sí ní lọ gba owó lósì. Accountability ẹ̀ kò sí tó yọ jáde ńbẹ̀.
ẹ tó bá mi fẹ́ sọ̀rọ̀ ẹ pa lẹ́nu mọ́. I'm sure asagafurullah gafurrahim kólúwa kó dáríjì mi. Maybe it was this same guy tó máa ń front fún ẹ every time. Ló ní kèmi máa wá sọ ẹni tó ń ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi nínú Ketu. Mo sọ fún yín kò dìgbà tí mo bá léèyàn nínú parish kí n tó mọ nǹkan tó ń lọ ńbẹ̀. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní metro. Mi lẹ́nì kankan bẹ̀ ṣùgbọ́n àwọn tó mọ̀ wípé kinní yìí kò yẹ kó rí báyìí ará àta ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ṣe fídíò ara ilẹ̀ máa gbé síta. Parish tí Benjamin náà tó lọ jí mọ́ wọn lọ́wọ́ Amẹ́ríkà tó rò pé ó ti jí ọmọ kò sí nǹkan tó lè fi ṣe oògùn wá lọ sí Amẹ́ríkà yẹn again gbogbo wọn ti sọ jí. Mo wá ní àlùbáàmù kan tí mo fẹ́ fún ẹ ṣùgbọ́n mi ò ní ṣe mọ́ program yìí. It's going to be about 10 or 15 minutes màá dẹ̀ ṣe ní live ni. Ìwọ nìkan ni máa ṣe sí torí mò ń wá fọ́tò kan tí mo fẹ́ lò special photo ẹ tí mo fẹ́ lò láti fi ṣe kinní yẹn láti ṣe program yẹn. Wọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Wọ́n ní Bíbélì náà ló sọ. Ó ní ẹni tó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ẹni tó kọ ìbáwí ẹranko ni. Àti Tosho o àti Benjamin o bàbá ẹranko ní lágídò ọ̀bọ. Ẹ̀yin méjèèjì kẹ̀dẹ̀ nìyí. Nínú ẹ̀yin méjèèjì ìwọ ni mo lè sọ pé o ní traces Oshoffa lára. Traces Oshoffa tó dẹ̀ ní lára òun ni Bọ̀dà Friday tó jẹ́ bàbá ẹ̀ tó ń gbógun tì. Samuel kan ló bí ẹ. Samuel gba oyún ìyá ẹ̀ nígbà tí bàbá ẹ̀ kọ̀ sí lọ́wọ́ ni. Grandchild ló jẹ́, grandson ló jẹ́. Kájíkó. Gbogbo wọn ló rọ́tì sẹ́gbẹ́ kan. Rosemary nìkan lẹ fún ní position ní Ketu. Ìyẹn náà dẹ̀ ti jókòó pa síbẹ̀ kò fẹ́ kúrò ńbẹ̀. Àmọ́ iye ọdún tó ṣe renewal of kíní yín sí ẹ ṣe gba extension. Ẹ gbogbo wọn kọ̀ wà bẹ́ẹ̀ yẹn ìwọ nìkan ló ń control gbogbo ẹ̀. O lè dá nìkan jókòó síbẹ̀ yẹn o. Gbogbo ara ni mo fi sọ. Ikú kan ò ní mí gbé ṣe, àrùn kan ò ní mí gbèdè, kòkòkò lára ọ̀tá le torí pé a kì í bókùn ẹyẹ lórí ìtẹ́ oró gangan ní tòṣù. Ẹni bá ní kí n kú aṣíwájú mi kú. Ẹni bá fa ìsàn lé mi kiri á rọ lápá rọ lẹ́sẹ̀. Ẹni bá perí mi lọ́gànjọ́ òru. Àṣẹ ọ̀run kò yí padà. Bó ṣe máa rí nìyẹn. Tó bá perí mi lọ́gànjọ́ òru. Òru á ru ẹ́. Wà ṣeré wà sín wà sákàbàkàbà. Ẹni báwo ti ẹ̀ ń jẹ bí jẹjẹ tó jẹ́ pé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a rán mi ni. Ẹni tó bá tó bẹ̀ nínú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀ tó bá tó gba gbásùn lọ́yẹ́ ẹ wá sọ̀dájì nínú nǹkan tí mo ti ń sọ. Wọn ò bí yín rere débẹ̀. Àtàrí àjànàkú níṣẹ́ tó wà lọ́wọ́ mi kì í ṣẹrù ọmọdé. Tosho Ọlátọ́ṣọ́ Matthew níbo ni ọmọkùnrin yìí wà? Níbo ni Máfòyà Olúwarántí mi Olúwa ràn mí lọ́wọ́ ọmọ Tosho ọmọ Éfà ọmọ Tosho tẹ wá fi Oshoffa kún níbo ló wà? Ìwọ ìyàwó ẹ̀ torí mo mọ̀ pé ọmọkùnrin ò lè ga tó báyìí ọmọ ò lè fáìn tó báyìí ọmọ ò lè ga tó síngbọnlẹ̀ tó báyìí kó má níyàwó
kó dẹ̀ má lọ mọ́. Níbo làwọn ọmọ ẹ̀ wà? Níbo níyàwó ẹ̀ wà? Níbo làwọn òpékè? Àwọn sáré wá gba 1 kó di 50 sí ẹ lábẹ́. Bó ń fò máa bá ẹ lọ. Níjọ́ mímọ́ Celestia. Kó má sẹ́ni kankan tó máa sọ kankan nípa ọmọ yìí. Àjàlá, àgbọ́n kankan o. Oho, òun náà lọ ṣe fún Benjamin ní 6 years. As a renewal, after 2 years, 6 years, no fún pro. Wọ́n fẹ́ kó jogún parish yẹn kò lè jogún ẹ̀. Ó lè jogún olóògùn. Kò sí bó ṣe lè dáná ògùn náà tó. Tá bá fa gbùrùgbùrù máa wulẹ̀ fagbó ni. Àfàjá la máa fi ṣe. Kẹ́nìkan ṣo kó wà ní parish kan 10 years, 13 years, 15 years. Láì ṣe pé parish tó fọwọ́ rẹ̀ gbé sílẹ̀. Ibi tí màá pa ní wà, ibẹ̀ ni màá la ní wà. Ibi tí màá dè ẹ́ wà, ibi ni màá tú ẹ sílẹ̀ wà. Àfi tí ò bá ń kúnlẹ̀ fún obìnrin tó kì í dọ̀bálẹ̀ fún obìnrin tí wàá tó fi kúnlẹ̀ dìde lóko. Kí ló dé? Níbo ni ọmọkùnrin yìí wà? That is the koko of tonight's program. Níbo ni ọmọkùnrin yìí wà? Àfi tó bá tọ̀ mọ́ lókù. Tí o bá ti tó bá ti dá àtọ̀ ẹ sí abẹ́ obìnrin mọ́ lókù. Àbí kó tọ̀. Tó bá ti jítọ̀ láàárọ̀. Gbogbo ohun tó ṣe sí mi lóru ti forí ara ẹ̀ gbé. Gbogbo ohun tẹ́nikẹ́ni nínú Celestia àbí babaláwo lẹ́gbẹ́ lọ bá ní àbò oníṣègùn lọ bá ní àbáláàfáà ni o àbáláwo kan ni o tó bá ti jí tó bá ti tọ̀ kélé gbé ẹ. Kẹ́rin pé mo tún fún yín léèwọ̀ tó wà ńbẹ̀. Tó bá ti tọ̀ báyìí kélé gbé ẹ àfi tó bá tọ̀ lóko. Ẹ̀yin sòdókò mọ́ ṣáṣì. Níbo lọmọkùnrin yìí wà? Kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ mọ́ nípa ẹ̀. Lè fi kásẹ̀ ọdún o. Torí mo pé ẹ̀jẹ̀ ti lọ síbi tó jìn. Gbogbo ẹnu ni mo fi ń sọ. A fẹ́ rí. Èmi yìí tí ẹ fẹ́ rí. Mo fẹ́ gbọ́ ohun ẹ̀. Mi ò fẹ́ pé kẹ́ máa sọ pé ó ń pè látorí fóònù. Ojú kòró kan kì í pa ojú kòró jẹ. Kò ṣá lè wà ní ICU látijọ́ yìí. Ẹ ṣá rò pé ẹ ti ṣe operation fún ni. Who wants to join me? Because you are saying that you want to join me. Why do you want to join me on live? Mi ò rí yín kẹ́ comment. Ẹ kàn send mi ní request pé fẹ́ wá join me. I don't know you. Ẹ comment kẹ́ jẹ́ kí n mọ nǹkan tẹ́ fẹ́ sọ. God bless you, my daddy. That's why I love you and I'll be missing you. Share. Ẹ ṣe máa kọ́ nìyẹn. Mo really miss yín gan. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Ìwọ tó sọ pé fẹ́ wá bá mi sọ̀rọ̀ yẹn, let me know. Comment and let me read something from you. Then I will know. You can't just send me you want to come in on live without asking me first. I can't just bring you on because I don't want my page to be pulled down. And I don't want this program to be because téèyàn bá ti wọlé directly àti máa ṣe lọ ṣe bọ̀. Mi ò wá mọ̀ bóyá Facebook bí wọ́n ti sort the problem yẹn out to say téèyàn kan bá wọlé tó bá ní pé kó yọ báyìí gbogbo kíní máa scatter ni. So type something. I'm giving you 1 minute because I have to go off. I don't want it to be more than 1 hour and I have just few minutes. Bone of contention for tonight's program is, where is this
Guy, hallelujah, mommy. Where is this chap? What has become of him after the so-called managing the professional practitioners, the professional healthcare practitioners? Emi wa shop eya mi. Ami àṣẹ Èdùmàrè, ami àtẹ̀yin náà. Mi mọ ọmọ ọdún ẹ̀, but mo ní lábúrò. Kò lè gbé wa landicap ọ̀rọ̀ náà. Kàn tọ̀ wá jẹ, bàbá yín, pastor yín, àti Tosho àtàwọn kan. Wọ́n ṣe kíni, wọ́n ti dáwó tí wọ́n fi gba practitioner. A pharmacist is a medical practitioner. Yeah. Auxiliary nurse. Ó ti máa bẹ̀rẹ̀ egun, ó ti mọ drip fa. Hospital gbé lọ. God bless you, sir. Hospital gbé lọ. We want to know. We need to know. Professional yìí náà ni o. Professional practitioner about ṣé mọ̀ pé mi ò kúkú lọ sí iléèwé kí n lọmọdé mi mọ̀. Me no count book o. Bone of contact, where is his whereabouts? Ọmọ máa kú, ọmọ máa yè, àṣàṣì kan lọ́mọ kú ewu ọmọ. Lẹ́yìn ìgbà tó sọ pé ẹ ti solicit fún owó dẹ̀ jáde, àwọn come together, wọ́n produce àbí wọ́n provide dẹni. Ẹ má bínú sóyìnbó mi. Owó tẹ́ need láti fi take care of the injuries. So, then, láti jọ́ láti December 2nd. Last month, ní kíní ti ṣẹlẹ̀ o. But, Tosho Matthew, 6 days ago, to be precise, ìwọ máa post ọmọ ẹ̀ sí ọmọ tó fi àtọ̀ ẹbí. Oni kábẹ́ gbàdúrà fún wípé ó tún ṣe ọjọ́ ìbí. Ọmọ lọ́mọ tó adopt to take as the father figure. Láàmọ́ bí tó rìn gbà yìí o. Láàmọ́ bí tó rìn gbà yìí o. Àjàlá. Èèyàn mi pàkìtì the media man. Ó yá o. To lot on the 2 or the 2nd that you call àtúntì rí kankan ká o. Àrí photo àrómìra rẹ̀ jẹ́ o. Ẹ tó bá fẹ́ sórí burúkú wọnú 2025 kó produce ọmọ yìí. Ẹ tó bá fẹ́ gbé ọmọ tiẹ̀ náà sin kó produce ọmọkùnrin yìí. I owe nobody an apology fún nǹkan tí mo sọ yìí. I'm owing nobody for saying this. Passion Olúwa ó máa bá gbogbo yín tẹ́ wà nínú ìkọ̀kọ̀ tẹ́ ń ta fà sí mọ́lẹ̀. Tẹ́ ṣe ayé àwọn ọmọ ọlọ́mọ ṣíbáṣíbó. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Thank you all. I really appreciate you because I'm getting angry now and I don't want anything that will spoil my nǹkan tí mo gbé sí kitchen yẹn. Mo ní date pẹ̀lú ẹ̀. God bless you. I'm really, really serious. And I mean this business. We have to know. We, the entire Celestial Church, members of Celestial Church worldwide, we want to know what has become of Mafoya, Oluwaranmilowo, ọmọ Tosho, ọmọ Tosho, tẹ́ wá fi Oshoffa kún. Ẹ ti fún náà ní Oshoffa. Ọmọ yìí dẹ̀ serve o. Mo ní àwọn photo ìjìnlẹ̀ kan. Nínú ilé. That is as far as that boy tó fàyà rọ ọkọ̀ fún ẹ, Tosho.
kò síbi tó ń lọ lóru ni nídàájí ni láàjẹ ni láàárọ̀ kùtùkùtù high. Genesis Revelations lẹ́yìn náà ni nínú pastor's office yẹn náà ni ọ̀rọ̀ ìmẹ̀kọ gbogbo ṣe mọ̀ pé wọ́n ti lọ ṣe kí náà pé àìmọ̀dẹ̀kàwé yìí má dẹ̀ ṣe nǹkan fún mi o. Reconciliation gbogbo ẹ̀ la máa gbé wá lẹ́sẹsẹ. In fact lọ́la program yẹn máa tó 3 máa bẹ̀rẹ̀ látago 3 ọ̀sán ni máa bẹ̀rẹ̀ látago 3 ọ̀sán ni. Reconciliation tẹ́ lọ ṣe gbogbo ẹ̀ àti fake àti fọ́tò tó fake tẹ́ join mọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìmẹ̀kọ àti tó jẹ́ fake picture àti tó jẹ́ real picture tẹ́ kó síbẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi pátápátá. Media man mi wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ takuntakun. Oh yes. Hallelujah.